ìpànìyàn ó ti wá fẹnu gbolẹ̀ wájú òòṣà tá ló sà kò sóòṣà kankan Sàkámàǹdé ní ìnogẹ ní jùjú kò lóògùn kankan Sàkámàǹdé ní kò lóògùn kankan ajé kò lóògùn kankan jùjú kan báyìí ó sì lọ́wọ́ ẹnu lásán ló ní jùjú kan you no get one juju like this. Anybody you want to trend with him tó bá ti dìgbà tiẹ̀ má fi trendy so gbọ́ tó bá ti dìgbà tiẹ̀ no use and trend jẹ́jẹ́ mi mo jókòó tó ní kan lọ gbé mi wá so ṣé mi wà ní fi trendy mo dẹ̀ ti sọ mo ní màá jẹ́ kẹ́ ẹ jẹ̀bi ńlẹ̀ yìí o ìmọ̀ ń jẹ́ kéèyàn jẹ̀bi ni o if you come for me you are a victim tó bá tún wá jẹ́ kémi náà ni mo tún wá decide láti come for you bàbá mi victim náà tó ní ẹ o ó kọ ẹ ò yí padà o so what are you telling me jẹ́jẹ́ mi ni mo jókòó tó ní kan lọ gbé mi wá kidnapping lábẹ́ òfin abduction lábẹ́ òfin ìkànnì your days are numbered you will learn in the hard way gbogbo wa pátápátá ní ọjọ́ wa wà numbered lórílẹ̀ àti wọ́gán gbogbo wa pátápátá lọ́jọ́ wa wà numbered lórílẹ̀ to the glory of God I have people of timber and caliber. I have Dr. Moyele Sowore. I have Bami Adebisi ọmọlọ́pọ̀ èèyàn lókè Ìbàdàn. Tẹ́ bá ma Adebisi ọmọlọ́pọ̀ èèyàn lókè Ìbàdàn. Gbogbo tẹ́ ń bá mi dánwò yẹn ni mo bá mi dánwò. So easy ni kéèyàn tó jẹ́ ìmùlẹ̀ governor nínú state. Ìmùlẹ̀ governor, pàdí governor nínú state. Ìmùlẹ̀ Ṣèyí Mákindé tímọ́tímọ́. Ó kéré tán àwọn Ṣèyí. Wọ́n ò jọ mọ́ ríra lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ó kéré tán. Ríra ni mo ń sọ kìí ṣe kọ́. Ìkànnì go and work. I will not work. Go and do your worst. Mi ilé òṣìṣẹ́ àtẹnujẹ ni mo fẹ́ máa ṣe àtẹnujẹ dùn gan ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ ẹlòmíì inú yín ò tí ì fojú kan 1 million láti ìgbà tọdún yìí ti bẹ̀rẹ̀ owó tí mo ti rí within space of 2 weeks close to 9 million naira àtẹnujẹ dùn gan ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ èlò lẹ́ ń rí ẹ̀yin wèrè wọn yìí ó ní go and work I will not work go and do your worst mi ò ní ṣiṣẹ́ o mọ nǹkan tán pè látẹnujẹ ẹnìkan ní have message on WhatsApp message pọ̀ on WhatsApp mi ọ̀rọ̀ owó nìkan máa ń reply sí me I will not work do your worst I will not work oh yeah all comment section I will not work àtẹnu too sweet àtẹnu dùn mi níṣẹ́ kan tí ń ṣe mọ́ àtẹnu ló dùn jù una go cry tire for my hand ẹ sunkún tẹ́ni yóò fẹ́ bọ̀. I will not work. It can remaining 1 year for Ṣèyí as governor. Kí ló ṣe mo ń gba owó lọ́wọ́ Ṣèyí ni. Ó kọ ọdún kan náà nìyẹn. Ṣé mo gbowó lọ́wọ́ Ṣèyí ni? I will not work. Àtẹnu dùn ọ̀nà àtẹnu wè. Mo tẹ̀ máa dá group kan lẹ́nsìn. Ẹni tó bá mọ̀ pé òun náà fẹ́ ṣàtẹnu. Ó jẹ́ DM mi. Gbogbo ṣe wèrè tó ń ṣe káàkiri tó rí ẹ̀ kàn pápá àyà. Ẹlòmíì nú yín lóṣù kan kò lè fojú kan 300,000 ẹlòmíì ò lè rí 400,000 ẹlòmíì nú yín tọdún yìí ti bẹ̀rẹ̀ kò sí rí 1 million naira kábẹ́ wá tẹ̀nù kó o máa ṣe kábẹ́ wá tẹ̀nù fẹ̀rẹ́fẹ́ kan máa tẹ̀wó gidi sí ẹ ní òun fẹ́ máa ṣiṣẹ́ ń tó ní iṣẹ́ lágó ṣe kù ìyẹn ni kó lọ máa ṣe ọgbọ́n. Àtẹnujẹ ni mo fẹ́ máa ṣe ń sìn àtẹnujẹ ní ìníṣẹ́ kan tí mo ṣe mọ́ láyé. Àtẹnu too sweet o bàbá mi ní I will not work you I am not going to work àtẹnu dùn nítorí ẹ máa ń jẹ́ kẹ́rù kó bóyá mi ò níṣẹ́ kan máa ń yà yín lẹ́nu ó yà mí lẹ́nu ṣáwọn content tẹ́lẹ̀ tí mo máa ń ṣe yẹn ṣáyìn ò mọ tán pé monetization YouTube ni bí fídíò yẹn ṣe máa ń gùn tó ni mi ì ṣe fídíò yẹn nítorí yín èmi ò ṣe nítorí ẹ̀yin ará TikTok fídíò tí n bá ṣe lónìí mo ti máa ń post ẹ̀ sí YouTube first fídíò tó fún mi lówó kéré jù YouTube ló máa fún mi $40 fídíò ẹyọ kan ìmí $90 ìmí $100 ìgbà tá a ti ẹ̀ wá ń fa ọ̀rọ̀ pẹ̀lú Sunday Igboho àbí Monday Igboho ní ìjẹ́ tá ń fa yìí mi lórí fídíò kan I'm seeing nothing less than $250 lásán lẹ́rọ pé ń bẹ̀rẹ̀ mẹ́nu kó ń bẹ̀rẹ̀ ni lórí fídíò kan I'm seeing nothing less than $250 lẹ́nu mi gẹ́gẹ́ ni mo jókòó lónìí kan lọ gbé mi wá ẹnìkan ní you will still go back to your Okada work ìyẹn ò lè work mọ́ ọ̀gbẹ́ni mo yà kú ni
ẹ ò lè ṣẹlẹ̀ mọ́ èyí lọ́lọ́kadà ń pa lójúmọ́ ẹnu mi ti fẹ̀ jù bẹ́ẹ̀ lọ bọ́ ọmọ òbò kan ṣe pọ̀ ń bí láàárọ̀ ẹni 120,000 mo gbé mọ́jú 120k ọmọ òbò kan ṣẹ̀ṣẹ̀ kú ní 120k mọ́júmọ́ pẹ́ńkẹ́lẹ́ ló máa ṣe lágbára Ọlọ́run wọ́n ní go and work iṣẹ́ tí wọ́n ti ń ṣe látijọ́ yìí kí ló fi dà mí ní ṣiṣẹ́ go and do your worst ẹnìkan ní and you are happy tó bá ti dìgbà tiẹ̀ máa bànújẹ́ o ìbànújẹ́ ló dé báwọn ẹbí ẹ o ìyẹn ò dẹ̀kàn mí o tó bá ti dìgbà tiẹ̀ ìbànújẹ́ ló má dé báwọn ẹbí ẹ ìyẹn ò má dẹ̀kàn èmi ò mà níṣẹ́ kan tí wọ́n ṣe kí ló lè rí ó ní ẹ wo kànga lọ́rùn ẹ̀ òbò dídó ni àbó wa ya wèrè ní òbò dídó ni kànga ṣé tàbí nǹkan jẹ wá ni lè lóko ẹ̀ òbò dídó mọ̀ ní ti kànga yẹn òbò dídó ni à ń fowó kànga dí kànga ni Defiance for life jàre mi ní wáyé sí ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Dr. Omoyele Sowore ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ọ̀gá wa very dark man those are real and good people honestly sincere appreciation to them kò lè gbé mi lékè àbí ló ń jẹ́ ó ní ẹnu pọ̀ ẹgbẹ́ ẹrú ẹ̀ la gbé mọ́jú pé ń tà tí ẹ̀ gbé jù ẹ̀ lọ́nà ṣá.